Africa Content TV. Agbára tẹ́rí ti Fújì lásán o. Wọ́n ṣiṣẹ́ mọ́tò yìnbọn. Wọ́n ṣe up nation àgbàràká. Èmi ò ṣiṣẹ́ mọ́tò yìnbọn. Wọ́n kì í ṣe national o. Agbára ẹ̀ka fún. Agbára tí wọ́n sọ ti ṣe Fújì rìn pàtó. Mo lè sọ pé àṣẹ ń bẹ ní kẹ́kọ̀ọ́ ọ̀bàṣẹ́ ó bá dá. Àṣẹ Fújì o, agbára ẹ̀ka kúnlẹ̀. Lọ́dọ̀ máa ṣá lọ́wọ́ Àyìndé. Àkọlé lára fẹ́wé ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ́tọ̀. Láàbí àgbẹ̀dẹ. Ẹ kú oríire tóní. Èèní bọ́mọ yín lọ́wọ́. Ọ́ọ̀lù tuntun màṣẹ ó máa ṣí. Èèní jóná. Iná ò ní jó. Omi ò ní yábẹ̀. Ìbá wa sílẹ̀ bàtà ìwọ náà fi kọkún ẹ̀kọ́ ọ̀gbọ́tọ̀ làkọ̀tà. Ó là máa pa níbẹ̀ máa sílẹ̀. Wọ́n ní rúkú wọn bí. Wọ́n ní rúkú jáde làwọn ẹ̀ka lọ para lọ. Agbẹ̀dẹ dájú nínú ìlú ọ̀gá. Bàbá mi bá tó ìdí ṣe lọ ṣe lónìí. Ẹni tún ìwà ọ̀nà ṣe ojú wa. Àṣẹ fún mi ọ̀ṣẹ̀ tàbí bá. Ọmọ Agbẹ̀dẹ dájú nínú ìyá bíbá. Ó ṣe fíìmù lọ́ṣẹ̀ yẹn lónìí ojú wa. A tún wá ń ṣí ọ̀ọ́lù tuntun lára bàbá òṣèlú. Tí wọ́n ẹni jóná orí sẹ́wọ̀n ẹ̀ bàtó. Wọ́n ti náwó, wọ́n ti nára. Àpọ́nlé ló wá kù. Ìbá wa sí lábàgà ká fún ní pàtí. Alabi ẹ̀rẹ̀ òkà ṣe ètò. Ó yẹ tẹ̀lé mi ká lọ sáré ètò. Tóra kékeré lọ̀gá ń gbé, ibẹ̀ lọ̀gá ti ń ṣiṣẹ́, ibẹ̀ ló kọ́lé sí, hòtẹ́ẹ̀lì ọ̀gá, akẹ́kẹ̀ẹ́ iná lọ́wọ́ jìbọ́lá, ibẹ̀ lọ̀gá sùn jìbọ́lá Pasuma, ibẹ̀ lọ̀gá bímọ sí, Alabi òwe ẹ̀jẹ̀ yìí ọlọ́pẹ́. Ogún ẹni tún nípa Agbẹ̀dẹ, akẹ́kẹ̀ẹ́ ló wá jìbọn. Láṣẹ sọ fún ọ pé ẹ tó ń bẹ lọ́wọ́ ẹ̀, ẹni tọ́lá ń bẹ lọ́wọ́ ẹ̀. Gbogbo wọn, ọ̀ndà ọ̀gá náà yìí bá wá sílẹ̀ àbàgà ìyọlọ́gbẹ́. Owó tí ń bẹ lóṣòdì o, ọ̀ndà ọ̀gá lọ́wọ́ àjíbọ̀ o. Ọlá tí bẹ ní fẹ́dírà máa ṣe ọ̀ndà ọ̀gá lọ́wọ́ àkúnlẹ̀. Gbogbo wọn. Ọ̀ndà ọ̀gá náà jìbọn ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ̀sìn mi o làbàgà ọ̀kùnrinkùnrin oyè tẹ̀lé mi ká lọ sáré ètò. Lọ́dún àgbẹ̀. Ẹni tù nípa ọ̀gá akẹ́kọ̀ọ́ ní jíwọ́ ogún kalẹ̀ ayọ̀ national president Madam Yasin màmá wa nìyẹn ẹjúṣẹ́ tẹ́ ẹ bá délé fún bàbá wa Bàṣọ Madam Yasin wọn kì í pẹ́ńtà torí ìwà jíbọ́lá náà ṣètì ìròyìn làbáyé ọkùnrin. Inú fẹ́lẹ́ tẹ̀lé màmá bọ̀ wá sílá fẹ́lẹ́ nọ́mbà wá ìyá wa nìyẹn. Madam Yasin ìyá wa nìyẹn. Mariam Moshe Yasin Mariam Yasin ọ́. Aya ti bàbá, aya tó ọ̀gá, national president of national program.
agbẹ̀dẹ tájú ní ìṣòrí dán ẹni àpọ́nlé ní ẹkúnlẹ̀ láàbàkàlọ̀ gọ́dọ̀ alágbẹ̀dẹ tó lurin lójú kan àmì lórí o àmì ló wà níbẹ̀ o ṣẹlẹ̀ ríṣẹ́ fòjì ayọ̀ ń bẹ́ níbẹ̀ fún mi ló jẹ́ kó daṣọ wọn. ẹ jọ̀wọ́ ọ̀gá ò tí ì jó wọ́n ní apọ́n màmá lérí jímọ́rẹ́ kò sáyé àti náwó ẹ jọ̀wọ́ akànfẹ́ pọ́n màmá lérí jímọ́rẹ́ àyà national president ọ̀gá ò tí ì jó o ọ̀gá ò tí ì jó máa sọ o kò sáyé láti náwó màmá náà pọ́nlé ìbọn ẹ̀sìn lábàáká kò sáyé láti náwó Alabi apọ̀ níbẹ̀ o. Alágbẹ̀dẹ tó ń lórí lójú kan àmì lórí o àmì ló wà níbẹ̀ o ẹ̀dẹ̀ ríṣẹ́ fòjì ayọ̀ ń bẹ́ níbẹ̀ fún mi ló jẹ́ kó tẹ̀sán wọn. Ayatoga Ajiya Maria Aya Yasin Aya national president of national. Ayaya sí wa ọ̀rẹ́ ọ̀ṣẹ́ ẹkú ijó ẹkú àkànlé ẹkú àdúró tí wà bá so aya tí a sí aya national president ọ̀ṣẹ́ ọmọọba Kánò ọ̀ṣẹ́ princess Mary ọ̀ṣẹ́ wọn ẹjẹ́ princess Mary iná yàsí 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 yàsí. Yasi, Wadwe, Yasi, Madam Yasi, Alaja Mariam, in our princess. Oh, your princess. Ebe ntọ́jú ọ̀gá, àgẹ̀dẹ̀ ìyẹn mẹ́kọ̀ọ́ dání, inú fẹ́lẹ́, gbogbo Ọ̀yọ́ state, Yango, gbogbo Togun state, ó yá, àtúwọ́sọ pé gbogbo Ṣámà. Ní south west àgbẹ̀dẹ lolórí ìlànà ń bá ìyá àgbẹ̀dẹ agbègbè gàgbé aṣàṣọ́bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa sí wọn gbọ́ wọ́n sọ pé ògbọ́lá ọ̀bàkàlẹ̀ gàtọ́ ṣe ẹ má sọ pé ẹ gbọ́ o Alabi ẹ̀ẹ́dẹ̀ o lábà ẹ̀ka o yà á sí o. Ajiya Mariam Yaso Ajiya Mariam Yaso Ajiya Mariam Aya Yaso national president mi Yasin kọ́nà bẹ́ẹ̀ bá délé ẹ bá jíṣẹ́ mi fún bàbá wọn bẹ́ẹ̀ ní Saudi lọ́wọ́ àdúrà pọ̀ bàbá ó fàdúrà sílẹ̀ àdúrà ló lè ṣe bàbá bẹ́ẹ̀ ní Saudi lọ́wọ́ tí bàbá bá dé àbí bẹ́ẹ̀ bá pé bàbá ẹ bá jíṣẹ́ ojú bọ́ láwọn ẹsẹ̀ ẹ lọ́la mi Pasuma ní ẹ máa kí wọn Ajiya Mariam mi princess. Ó ṣe princess Mary àwọn ọmọ ṣó. Bílí náà everybody ló ti náà wọ́n náà màmá Madam Yasin. Àtọ̀dákúndẹ́lẹ́tì ó ti wá náà MC ó ti wá náà Sego ó ti wá náà wọ́n náà bàbá Yasin president gbogbo wa. Hey, Madam Mary. Ogori, Ogorile, àwọn Ojúbọ́lá àwọn ẹsẹ̀ Paso.
Madam Mary Amova. Ẹ ṣé Madam Mariam. Ẹ ṣé Madam Mariam. Aya tí a sí. Aya tọ̀ka o. Aya sí o. Aya sí o. Aya tọ̀ka. Inú fẹ́lẹ́ náà o ọ̀gá o. Aya sí o. Ó fẹ́lẹ́ lẹ́nu. Ó tutù dọ́gàn. Màmá ló sọ bẹ́ẹ̀. Màmá ló sọ bẹ́ẹ̀. Màmá ló fẹ́lẹ́ lẹ́nu jíwẹ́. Wọ́n ló tutù dọ́gàn. Ayáyá sí. Ayá tọ̀ka o. Ayáyá sí o. Number 1 of national gbogbo Nigeria. First lady. First lady re. First lady re. First lady re. Of national. First lady national Mariam Mosho. Ogare Mariam re o. Ayaya sí ní gbogbo owó ìṣó wọn. Máa mi agbára gbà ó ẹ̀mí ayaya sí o. Kò séré bẹ́ẹ̀ o, orí mi ò káàkiri. Kò séré bẹ́ẹ̀ o, orí mi ò káàkiri náà sí wọn. Tùǹgbà tí ó kọ́ ọmọ rẹ̀ o, àtàlùjọ. Tùǹgbà tí ó kọ́ ọmọ rẹ̀ o, àtàlùjọ. Lébòde wọn. Àjíbọ́lá.